Akbana ikoko abia no ikoko aboda kabia no kwe kade ma mikekwe amro boro Music must not fade away TV. Akbana ikoko abia no ikoko aboda kabia no kwe kade ma mikekwe amro boro Ari dolo neba no mariani am kokowe. Akbana ikoko abia no ikoko ayoda kabia no kwe kade ma mikekwe amro boro So gura neba no mariani am kokowe. Akbana ikoko abia no ikoko ayoda kabia no kwe kade ma nena mikekwe amro boro Erie ogboro anore bo baru ora ogbono se jomre keke bobo apa ero vloru evo bo yere osu lo ti o metalo Emoku late ape jope ururu nana re wa ma fujebe Emoku late ape jope ururu nana re wa ma fujebe So why mado suguye mado wona voja nene So why mado suguye mado wona voja Emokola te akwe jogbe ururu nana re wa ma fujebe Bore ururu yo keruvu muno Emokola te akwe jogbe ururu nana re wa ma fujebe So why mado suguye mado wona voja nene So why mado suguye mado wona voja Ọ̀pára kò bẹ̀rù kèrò kó àkọrẹ́ parí sí wíńdò ríwò sọ̀rọ̀ kiri fíndò tí ẹ bẹ bọ́ àbádẹ́bọ́. Rẹpẹrẹpẹ. Ìyá gbogbo àndé àwọn èdè ògbó. Wọ́n rárí wọ́n bẹ̀rù fún jẹ́. Àṣàròbọ̀ ẹ̀rọ àbí jí owó rẹ̀ jí ẹ báyìí nì. Ọ̀rọ̀pọ̀ àndé àwọn èdè ògbó. Ẹ̀nà rárí wọ́n bẹ̀rù fún jẹ́. Sọ wáyé mádò sùkú yé mádò wọ́n náà bójá ìnẹ̀lẹ̀. Sọ wáyé mádò sùkú yé mádò wọ́n náà bójá ìnẹ̀lẹ̀. Ọ̀yọ́ díà Oyobi kò ní ọ̀bùn mẹ́ Professor Rapper ọ̀kẹ́ ṣẹ́bà di operator one rọ́bọ̀lá. N'àwọn èrè òkò lórí ẹsẹ̀ kìdí ó tọ́. Very powerful requirement. Obode honey to me, obode buru for me. Oro honey to when I go say so much bad. Yo. You say so much bad. Oh yo. Ọ̀kọ̀ọ̀kan pípọ̀ tó bá ró bàbí ẹ̀kọ́ló ìkójọ́ òwe. Ọ̀kọ̀ọ̀kan pípọ̀ tó bá ró bàbí ẹ̀kọ́ló ìkójọ́ òwe. Ọ̀kọ̀ọ̀kan pípọ̀ tó bá ró bàbí ẹ̀kọ́ló ìkójọ́ òwe. Ọ̀kọ̀ọ̀kan pípọ̀ tó bá ró bàbí ẹ̀kọ́ló ìkójọ́ òwe. Bọ́yá mo dára kí ni. Ọ̀kọ̀ọ̀kan pípọ̀ tó bá ró bàbí ẹ̀kọ́ló ìkójọ́ òwe. Ebiku kọ̀rọ̀ bí kú láti rẹ̀ bẹ̀. Ọ̀kọ̀ọ̀kan pípọ̀ tó bá ró bàbí ẹ̀kọ́ló ìkójọ́ òwe.
chaka rukure. Evondo keve chaka rukure. Okura kode yara poyina. Oya poribio. Woye akpọrọrọ ayé rí rẹ. Ọ̀fọ̀ mọ́rẹ̀ dé yín sún pàṣà àná mọ́rẹ̀ kò bá lóun fi dé ń mú kẹ́bí ọ̀fà. Ọ̀yà pọ̀ ìyàwó. Òkúrò ṣòkú òpò ọ̀kàrò gbogbo ẹ̀rẹ̀. Ọ̀kọ̀ọ̀kọ̀ pípọ̀ tó ọ̀dún bá bí ẹ̀kọ́ tó ìgbò ọ̀fẹ́. Ìyẹ̀rà pọ̀ ló yé jẹ̀wẹ́ jànà. Òrìwó rí tàbú ọ̀bẹ rò sún wọn. Ọ̀kọ̀ọ̀kọ̀ pípọ̀ tó ọ̀dún bá bí ẹ̀kọ́ tó ìgbò ọ̀fẹ́ rẹ̀. Oyoriko game King Opa Aribo. Akpeyere wabe nwedu koyo wora. Asare jo demete na. Akparo pa. Si o de gbogbo ọbẹ kara ruru gbogbo jọjọ wẹro. Oyo mi kọ sẹrú kúrò mọ Moses erúrò rẹ. Erúrò rẹ. Dadi dede. Ìṣirò dadi. Ọbẹ̀ ló ti máa bá bò. Ọ̀dà àpọ̀ bísẹ̀ àwòwòrò dé kàrúkọ ṣe. Kúrò ṣòkò kú kàrúkọ gbọ́ ẹbí tarí sí ẹ̀fọ́. Ẹ̀dúnkúrò rúgbẹ́mú ọ̀dì àyàkàyàkà. Ọ̀dì àfàfàrí ẹ̀ ẹ̀gbẹ́kú. Uju mi teri na na me bigwe ponu re. Ẹ̀rí wẹ́dù wúro ọwọ́ lórí rẹ̀. Ẹ̀rù wẹ́dù wúro ọwọ́ lórí rẹ̀. Ìràrí kó kùkù ní jẹ́rọ máa bá rẹ̀. Yọ̀dá àpọ̀ pírísà. Àná bí rẹ̀ pàdé kìrà kọ̀ kìrà bá kọ̀ kú bí kìrà kó rọ̀ bí o. Meriane, kódé jẹ bẹ̀bẹ̀ tí o kó pé káyọ̀ rọ̀ bẹ̀ náà. Impossible. Ọ̀dà òròbòbò. Ukwu dọ̀rù dèrò wá rí lè nana. Yòrò bàbá o. Adáwẹ̀rù tó jẹ́ ọ̀tọ̀ ní kòròbá òròbò mẹ́. Ìyàwó dọ́kì òkú kúrò pọ́rẹ̀ òmùgọ̀.
Ekworo ahụ ma Robert Christmas yo. A junior Monday key. You go one Monday. Ori ebe kare munda deri okore. O toto fo ma kwari ririre. Ori ebe ri ewo. Chief Mrs. Sarah Koloba, your chuku of Kingdom. The medical directress ran the clinic. Ferrabo Tony Adasi. Webauke. Yede berakada komrove. Come on. Hey, Tony Oboro. Yoruba ceremony. Berwete. Our unity of Nigeria.
yo tana kire bi owe loro dade rami wejo Nabo masano wa wasano wa dade rami wejo Asopo cho sama yo bukeze kuye dade rami wejo Nabo masano wa na salo imatu wa dade rami wejo Asopo cho sama yo keze kuye na dade rami wejo Nabo masano wa Sarungo, ora dade rami yeruwe. Nabo sarunwa, ora dade rami wejo. Uyobi kakpara mejo, asurobo fa mejo yobi ko aba. Ini ọmọ aware múbiẹ ríjẹsẹ rọpòrà wíàkẹ ọ̀tá bẹ́ẹ̀ máa mọ. Kóró àrọ́ afẹ́ kí eje bí kó akẹ́mẹ́ra ẹ̀rọ. Ukokori Friendship League International Akparauto Wese Gbegore Record wo awa chaubo Okidi Akpara baba Egodo Taire Johnson Wakwo Ubero Nana Sunday Amanuwa Anubi Yeriko Kokolari Yeruo Diaru ere kisi of Robala I respect you Anubi Yeroki Diakpara Puta Nova Advice la ye Jonodwara Osiabe Professor Friday no berie Wado Hiba Prince Ono Sokarisi Nebi Okwawa Assistant General Secretary Umere Wukiri Kweche Kore Wari Bodia Enwere wo resi donation Oni abo zaruru nuwa loro dade rami wejo. Oni abo zaruru nuwa dade rami wejo. Zaruru nuwa oni abo zaruru nuwa loro dade rami wejo. Oni abo zaruru nuwa dade rami wejo. Otore te we oni abo zaruru loro dade rami wejo. Oni abo zaruru nuwa Bidelu wesi wakpo Biko na dade rami wejo. Yode mama zarunu wana dade rami wejo. Okwori biawera imina rara dade rami wejo. Oni abo zarunu dade rami wejo. Ibana da jewera kupe Odiega dade rami wejo. Nabo zarunu dade rami wejo. Ọmọrò jòkó ẹ̀kọ́ yẹ rògbòkò kẹ́. Oni abo zarunu dade rami wejo. Okwo ti sọ́kò Odiega ẹrú ìgbèrè ọ̀rọ̀ dade rami wejo. Nabo zarunu dade rami wejo. Sarungo ọ̀rọ̀ dade rami wejo. Oni abo zarunu dade rami wejo. Gbogbo ẹ̀rọ bílẹ̀ mọ́ta ọ̀yẹ́ náà ń jẹ sàkó. Oni abo zarunu dade rami wejo. Ukunu
bẹ̀rẹ̀ ọ̀tàtà ò káwíẹ́ ọ̀rọ̀ ní àdé lábẹ́ wẹ̀ yó. Yàgò pàṣẹ lónú wá. Pàṣẹ lónú wá. Ọ̀rọ̀ ní àdé lábẹ́ wẹ̀ yó. Wọ́n fọ́ ọmọ ní wẹ̀rí. Ọ̀tọ̀ tí ó wà dáadé lábẹ́ wẹ̀ yó. Yàgò pàṣẹ lónú wá. Pàṣẹ lónú wá. Ọ̀rọ̀ ní àdé lábẹ́ wẹ̀ yó. It is all over according to referee. Okokiri Jacob Iwe, Managing Director, Genesis Superstore. Ayewe wanu miji yoreka we tunwere inwe. Esiodoma uke akparo epe akuri yobo yoreka wo buroba de rokara anu mi yori dona orobigo ado ship Ezekiel nukepe ipara sheshemushe Subscribe to our YouTube channel for more Oruma updates and also share this video to all robots worldwide.